ká tó wá sọ pé Ìbàdàn ẹ̀yin fọwọ́ òfin bọ̀ ẹ ti kọ́ ní lọ́ọ̀yà yẹn kalẹ̀ lọ́ọ̀yà yìí ní ọ̀wà lọ́lẹ̀ sọ fún Olúbàdàn yìí pé ọdún tẹ̀ máa ń sin wọn ẹ gbọ́dọ̀ sí ẹ gọ̀gán fọlọ́sẹ̀ yìí. A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Ya Rasulallah. Now, ìfẹ́ pẹ́ púpọ̀ lérí prógámù yìí. Kálukú ẹ ti rí àkọlé tí mo kọ síbi prógámù yìí pé ẹ̀yin Sàlàfíà lẹ Yorùbá ẹ sì bẹ̀rù Ọlọ́run kẹ́ bẹ̀rù àtibọ̀tán yín. Sàlàfíà lẹ Yorùbá ẹ bẹ̀rù Ọlọ́run ẹ wá lọ lè bẹ̀rù àtibọ̀tán yín. Kí ló dé tó já sí pé ilé tí àwọn àgbàlagbà tàná mọ ilẹ̀ yín dé lónìí tẹ̀ ń wó. Wàhálà tí gbogbo àwọn tí wọ́n já àwọn bàbá wa ṣe ẹ sì dé lónìí ẹ sì ń ba gbogbo wàhálà náà jẹ níbi ẹ̀ níbẹ̀rù Ọlọ́run. Kò wá sí tẹ́ ń torí ẹ̀ sí gbogbo tẹ́ ń sí yìí tó tayọ torí tẹ́ kìbọnù fattaqullaha. Ẹ bẹ̀rù Ọlọ́run Sàlàfíà lẹ Yorùbá ẹ bẹ̀rù Ọlọ́run gbogbo yín látòkè délẹ̀ ni ìyọ nìkanlẹ̀ ẹ rí i pé ẹ̀yin gan fúnra ara yín ẹnu yóò papọ̀ mọ́ ẹnu yóò ṣọ̀kan mọ́ pòfẹ́sọ̀ ọ̀nù yín dókítà ọ̀nù yín níjó ní ní gbogbo yín dira yín pọ̀ nítorí wípé ẹ fẹ́ dájú ogun kọbì kan àmọ́ ní ìsìnká lukú ti ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀yin gẹ́gẹ́ fúnra yín ẹ ti ń kàfàrà ara yín lẹ́yìn gẹ́gẹ́ fúnra yín ẹ ti ń kàfàrà ara yín ẹ ti pera yín kèfèrí kò wá sí ibi tí ẹ kóra yín wọ̀ láyé àfi kẹ́kẹ́ ibú bá bẹ́ẹ̀ kẹ́ bá bẹ̀jẹ́ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ lálàsí ìgbésí ayé rẹ̀ ni kọ́lọ̀nkọ́ wọlá nàbí kó bá tọ́ntò nítorí wípé irú tẹ́yìn ò máa ṣe fọ́ba yín ilẹ̀ lọ lè dìde tẹ́ẹ̀sì irú nídìí kó máa ṣe irú rẹ̀ fọ́ba rẹ̀ ìlú tó ti jẹ mọ́mù nílùú táwọn jàmáà rẹ̀ wà nílùú tí ó darí nílùú tí ó kọ̀ntró ẹ bẹ̀rù Ọlọ́run mo wá rí kútúbà Muftawu wo bóyá Jímọ̀ tó lọ yìí náà ló ṣe kútúbà ó jòkó sí wòye sí ń pàṣẹ fún ọba Ìbàdàn ẹ máa wo ìmọ̀ wára o ẹ máa wo ìmọ̀ wára o ẹ máa wo la ilaha illallah ẹ máa wo ọmọ tẹ́lẹ̀ kan òbí ó dúró sí wo ń sì ń pàṣẹ fún ọba Ìbàdàn ìwọ̀n sọ fún wípé ọdún yìí lẹ́ni tó bá di ọdún tí ń bọ̀ eégún wọn tí wọ́n máa ń ṣe wọn ní ṣe bí ti ń wínú ọ̀rọ̀ ìmọ̀ wára tí ń wínú àmọ́ tó dùn méjì ní wípé eégún olóòlù tí wọ́n ṣe lọ yìí wàláì gbogbo ẹ̀yin Sàlàfíà ilẹ̀ Yorùbá ọmọ àlè gbogbo yín wàláì làásì ẹ̀ sì ọmọkọ ọmọ àlè pọ́nbélé ní gbogbo yín eégún olóòlù tí wọ́n ṣe lọ yìí kí ló dé tẹ́ jáde kẹ káwọn ẹlẹ́hà yín jáde kẹ ṣáájú báyìí káwọn ẹlẹ́hà yín tẹ̀lé kẹ lọ lè pàdé eégún olóòlù wallahi tallahi summa billahi la ilaha illa huwa ẹ̀yin lẹ délẹ̀ wá ba ìsìlámù lẹ Yorùbá jẹ́ ìkẹ́kẹ́ bẹ́ẹ̀ tó tẹ̀ yẹ kí gbogbo yín kẹ jòkó kẹ ronú lórí ẹ̀ gbogbo tí jáwọn bàbá wa tí wọ́n lọ tí wọ́n wẹ ọ̀pọ̀lọpọ̀ eléégún tí wọ́n wẹ̀ wọ́n sí Islam tí wọ́n wẹ ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́bọ tí wọ́n wẹ̀ wọ́n sínú Islam tí wọ́n paná adẹ́bọ rẹ tí wọ́n gbé súnà nẹ́bì ga kí ló dé tẹ̀ lọ lè wádìí uslubu dáwà wọn ọ̀nà wo ni wọ́n gbà pé àwọn èèyàn sínú ẹ̀sìn tí fi aláwọ̀ èèyàn wẹ̀ àmọ́ gbà tẹ́yìn dé kàkà tẹ́ fi rí yàn wẹ̀ sínú Islam tẹ́ fi rí ẹlẹ́bọ wẹ̀ sínú Islam ẹ̀ tó ń lé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ẹ̀ ń lé lọ sínú sẹ̀sì fattaqullaha fataki wallahi ma jawarati qaliba murihim illa wasal ẹ bẹ̀rù Ọlọ́run ẹ má torí tẹ́kì bọ́nu kẹ́ má bẹ̀sìn Ọlọ́run jẹ́ gbogbo èèyàn lẹ́pẹ́ kèfèrí èmi ò títí dìsìn yàtọ̀ sáwọn ẹlẹ́bọ yàtọ̀ sáwọn olóòsà àwọn olóró àwọn elégún èmi ò tí ì rí kèfèrí kan tó tó yín dìsìn gbogbo ẹ̀yin tẹ́gbẹ̀rẹ̀ Sàlàfíà èyí tí ì rí kèfèrí tó tó yín torí ẹ dasọ jẹ́ mùsùlùmí bora àmọ́ wallahi antum munafiki ni yín jẹ́ fa nífàkùn yí jáde fún yín kọ́lé ma Ànábì sallallahu alaihi wasallam Ànábì jẹ́ oyé wa yí pé ayatu munafiki salasa in ta fi dá munafiki mọ́ nǹkan mẹ́ta ni isa hadatha kaziba tí munafiki bá sọ̀rọ̀ yóò parọ́ wa isa wa'ada akhlafa tí munafiki bá sàdéhùn yóò yapa wa isa utumina khana gbogbo tẹ́ wá fi sàmánà sí lọ́wọ́ yóò jàmbẹ́ nínú àmánà tí wọ́n gbélé yín lọ́wọ́ ó ní àdáwà ila islam ẹ̀ ń jàmbá dáwà ni sẹ́ẹ̀mọ̀ yí pé ẹ̀ ti tó ń takora yí báyìí níjọ́ ní ó ní Muftawu mufu gbogbo ẹni Muftawu bá débọ̀ sẹ́ẹ̀mọ̀ yí kó sọ̀rọ̀ fọ́tò níjọ́ ní ó sọ pé ní ó bá ya fọ́tò ó lọ́lọ́ sẹ́bi dandan lé àtẹni tó yà àtẹni tí wọ́n yà kó tó dípò lọ lè yà ókè akóredé òun ti tó sọ nísìn ó ní la'ana Allahu al-musawwirin ó lọ́lọ́hùn níjó dáa fún Muftawu Gbádébọ̀ tó dípò lọ lè yà fọ́tò níbi tó ti lóhun lọ lè gbà wọ́dí tó ń gbà maza taquluna fi hadha bimaza tudafi'una an anfusikum à ń sọ fún yín wípé dáwà tẹ́lẹ̀ ń ṣe ẹ̀gbọ́ yé wàláhì tàláhì títí dìsìn dáwà tẹ́lẹ̀ ṣe wàláhì ẹ̀tí ìbọ̀ yìí dìsìn mo fi Ọlọ́run tó dáa mo fi búra ẹ̀gbọ́ yé fíkíù dáwà níbẹ̀ fún gbogbo àwọn bàbá tà náà ẹni wọ́n fi ráwọn ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́bọ ni wọ́n fi rí wọn wẹ̀ sí Islam fíkíù dáwà ni ò sí lọ́dọ̀ tí yín lónìí
ẹ wá ń fẹ́ tẹ́lẹ̀ ẹ palàpalàpá gbogbo yín yẹn Ọlọ́run ó bi Ọlọ́run bó sì mú yín èmi wá fẹ́ sọ o Muftahu wo àti gbogbo àwọn tí wọ́n kù yín tí ó bá di ọdún tí ń bọ̀ tí Olúbàdàn bá fẹ́ ṣe tó fẹ́ gbé eégún olóòlù tí wọ́n máa gbé jáde tó fẹ́ gbé jáde tí ẹ bá kó gbogbo àwọn ẹlẹ́hà yín lọ gbogbo yín ni o bẹ́ẹ̀ láti Muftahu wo tẹ́ ẹ bá kó gbogbo àwọn ẹlẹ́hà yín tẹ́ ẹ bá kó wọn lẹ́yìn kẹ́ kó wọn lọ́bẹ̀ ẹ ní sí eríire lẹ́yìn lérí burúkú tó yẹ pé ẹ sọ àwọn èèyàn nù ẹ ń dà àwọn èèyàn nù ẹ wá ń kà fara anybody tí ẹ bá kó àwọn ẹlẹ́hà yín lọ ṣe Fatayi mẹ́bà dẹ̀ tí ó máa sẹ́nu lébélébélébélé tẹ́nu ni ó mú kẹ́kẹ́kẹ́ ṣe bí bá ní Fatayi wà kí ni ò jẹ́ Fatayi kó mú ìyàwó rẹ̀ jáde níjọ́ tí wọ́n sọ lóòlù ẹsà òkè kí ni òjò mú ìyàwó rẹ̀ jáde arìngíní wọ́jà kí ni òjò jáde pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ tó wọ́n máa sọ̀rọ̀ bí ìgbà tí tọ́pọ̀ lọ sọ̀rọ̀ kí ni òjò káwọn ìyàwó rẹ̀ jáde kálọ̀ lè pàdé olóòlù aláìníbẹ̀rù Ọlọ́run irọ́ lásán tí gbogbo yín pa fáyé ẹ lọ lè béèrè ta bàbá ajágbé mọ́gẹ́fẹ̀rí ni nìbàdàn ẹ lè béèrè ni àbí wọn sọ tán fún yín ṣé wọn ò sọ tó ṣẹlẹ̀ fún yín irú tó ṣe ń jọ náà ẹ̀yin ò ṣe jáde kẹ́yìn ṣe kẹ́ mú ìyàwó yín kẹ́ mú lẹ́yìn kẹ́ lọ lè pàdé ogun olóòlù kí kálukú fi wá mọ̀ yí pé dáwàtún sọ́ọ̀dìkọ̀ dáwà yín tẹ́lẹ̀ sí dáwò òdodo ni ẹ̀yin ò kúrọ́ jákujàku yìí tó ṣe pé láìláì láwọn yóò yàtọ̀ sí tẹja nínú àwọn àkàbárù káńdíbà kí wí báwọn wọ́n ní arákùnrin kan wọ́n ní máa dẹdẹ ọdẹ ẹja ní máa dẹ ó wá jáde níjọ́ kan wọ́n ní tí wọ́n jẹ ńlé àtòun àti ìyàwó àtàwọn ọmọ kò sí nǹkan kan tí wọ́n jẹ ìyàwó ló wá gba yíyanjú pé àbálẹ̀ wa ẹ̀rọ jùkẹ́ jáde bóyá Ọlọ́run ní kọ́ wọ́n yín dẹ káti ẹ̀rí nǹkan kìbọnù ọkọ̀ wa lọ odò látàárọ̀ ìrọ̀lẹ́ fi wá ń tó lọ Ọlọ́run wá ní kí àwọn rẹ̀ gbé ẹja táwọn rẹ̀ gbé tó fà á jáde báyìí lẹ́jà yìí bá ṣe láìlá sọ pé mo sọ fún ọ pé nínú àwọn àkàbárù káàdìbà ni torí èmi gangan èyí tí ì rí ìyá ni èyí tí ó máa jẹ́ sí àwọ̀rọ̀ yẹn wọ́n lẹ́jà yìí bá ṣe láìlá ó ní ẹja tí ń ṣe láìlá òun ò lè jẹ́ o ó bá gbẹjà yìí ó dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ìgbó gbẹjà yìí dọ́dọ̀ ànábì ní kó lọ lè gbé fún Abubakar ó gbé lọ́dọ̀ Abubakar ní ẹja tá ànábì ò jẹ lèmi ò wá jẹ lè gbé fún Umaru ó gbé lọ́dọ̀ Umaru lẹ́jà tá ànábì ò jẹ tá Abubakar ò jẹ lèmi ò wá jẹ gbé lọ́dọ̀ Usmanu wọ́n gbé lọ́dọ̀ Usmanu láíláí ànábì ò jẹ Abubakar ò jẹ Umaru ò jẹ èmi ò wá jẹ ara o ẹ gbé lọ́dọ̀ Ali nígbà wọn gbé lọ́dọ̀ Ali kárọ̀bàláwọ̀ jẹ́ o Ali ní àá láìláìláì láwọ̀ ẹja ẹlẹ́jọ́ wà fi jẹ́ ti ẹ dákun ẹgẹ́ kojú ẹ̀ bá dá bá ti ṣe nù tán jẹ́ wọ́n ní tó bá pé láìláìláì láwọ̀ ti máa ti ṣe tó bá jẹ́ tòdodo ni ọwọ́ apẹja ò ní tẹ̀ láìláìláì láwọ̀ ẹnu yín láìláìláì láwọ̀ ẹja ni ẹ̀ní bẹ́ẹ̀ lọ́lọ́run tẹ́jẹ̀ lẹ́ ń wá gbogbo yín yẹn mú sọ ní tẹ́jẹ̀ ilẹ̀ ń wá tó bá dọdún tí ń bọ̀ ẹ pé ra yín jọ sẹ́ẹ̀ pé gbé lámà ẹ pé Kútúbí ẹ pé Abdulrauf Bello ẹ pé Akóredé àwọn ìjìbò wíyà kankan gbogbo yàyàyàtẹ Yasin ẹ pé wọn ẹ wá bọ́ síbàdàn ẹ parí gẹ́gẹ́ ajigini ẹ pé Saoke ẹ pé Fatai ẹ pé Mukaila Ìbàdàn ẹ pé wọn ẹ wá bọ́ sí wo ẹ pé Muftahu wo ẹ pé Usairu wo kọ́dà tẹ́ bá fẹ́ sídà ọba àwọn Muftahu lẹ Yorùbá ẹ pé wọn náà kí gbogbo wọn wá kó gbogbo àwọn ẹlẹ́hà àwọn tí wọ́n kó wọn dání ẹ lọ lè pàdé olóòlù tó bá lọ sí tí ẹ bá sí tẹ́ bá sí bẹ́ẹ̀ ẹ ní àtìbọ̀tán dáadáa tẹ́ bá sí bẹ́ẹ̀ ẹ ní àtìbọ̀tán dáadáa tó ṣe pé fúnra ara Ọlọ́run ló kọ́ wa ní ọ̀nà tá a máa gbà sí dáwà Ànábì sallallahu alayhi wa sallam Ànábì fi mọ̀ wá ọ̀nà wo làgbà péyàn sí mẹ́sìn kì í ṣe lọ́nà tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin tá à ń sọ yìí àwọn tẹ́jà àwọn bàbá wa ṣe báwọn ni wọ́n gbé àwọn bàbá yín sí màlẹ́ àwọn àgbàlagbà tàná àwọn ni wọ́n gbé àwọn tí wọ́n bí yín sí màlẹ́ kèfèrí tí wọ́n gbà ní lágbàdù yìí tẹ̀ rí nìsín lọ ọgbọ́n wo ni wọ́n dá ọ̀nà wo ni wọ́n rìn tí wọ́n fi rí ẹbọ gbà lọ́wọ́ wọn tí wọ́n fi rí wọn wẹ̀ sí màlẹ́ ṣe ní gbogbo àwọn ohun náà lẹ́wà dé yìí láwọn bàbá tí wọ́n ṣe irú sẹ́tà ṣe wàhálà yìí ẹ sì tún pé gbogbo wọn ní kèfèrí gbogbo yẹn kú ní kèfèrí bí ní láì tààlà àfi tí iṣẹ́ tí àwọn bàbá yẹn bá ṣe tọ́lọ́run bá tẹ́wọ́ gbà lókù àmọ́ tọ́lọ́run tẹ́wọ́ gbà sẹ́ wọn tó tẹ́wọ́ gbà wàhálà wọn gbogbo yóò kún kèfèrí bí ní láì tààlà ẹ ní kú lẹ́ni tọ́lọ́run yọ́nú sí kẹ́yìn àwọn gbogbo àwọn bàbá tí wọ́n ṣe wàhálà bàbá wa kò kí ó kò béèrè èèyàn half a million ni wọ́n ní bàbá náà wẹ̀ sí Islam ń bẹ́ẹ̀ nu tíra Mọ̀lánà Sheikh Adam rahimahullah wọ́n kọ́ sínú tíra ń bẹ́ẹ̀ nu Nasimu Sọ̀bá bẹ́ẹ̀ wá ní ìkọ̀kan nínú àwọn àgbàlagbà dáadáa tí wọ́n ṣiṣẹ́ tí wọ́n ṣe wàhálà ẹ mà dé lónìí ẹ pé gbogbo kèfèrí èyí ò pònú Akóredé òun sọ pé gbogbo Tìjàníyà tí ò bá fi Tìjàníyà lẹ̀ kó túbá kó tó kú ó ní yóò wọ̀ náà èmi ò tí ẹ̀rẹ́ni tó fọ́nú tẹ́lẹ̀ jù láyé torí kéwòye èyí tí máa sọ ti pẹ́ wallahi súnmọ́ bí láì ilẹ̀ sí láì ilà wà kéwòye sẹ́gbẹ́ wallahi gbogbo èyí tí máa wí ti pẹ́ wallahi kéwòye wallahi tàlàì sẹ́rí bó ṣe wa dédé in tó bá gbọ́
dédé tó bá gbọ́ dédé tí wọ́n bá sọ fún iná lòun jùlẹ̀ òun ní làákàyè tí máa yan ọ̀rọ̀ kò mọ̀ pé wọ́n ń pe kíní kan ní fíkì bíà kò mọ̀ òsùlùbù tí wọ́n fi ń ṣe dáwà ní Saudi kéèyàn wá gbé dé ilẹ̀ Yorùbá kó lóun fẹ́ fi ṣe dáwà eré ń tọ̀ ń kú ni eré rẹ̀ kú yányá eré ń tọ̀ ń kú ni yányá gbogbo olùkọ̀ọ̀kan ló ní ọ̀nà tá a gbà láti pè wọ́n sínú ẹ̀sìn torí tá à ń ṣe ń lùkọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ gbogbo tẹ́ ẹ̀dẹ́tẹ̀ ń pè lẹ́bọ yìí ṣé gbogbo ẹ̀lẹ́bọ ni kéèyàn sọ pé gbogbo ẹni ó bá ṣe Tìjàníyà yóò wọ̀ náà ẹ rí pé eléyìí bú eléyìí ti pé gbogbo àbábá wa lọ́mọ nánu èyí tí wọ́n ń dùn méjì tí ń bà mí nínú jẹ́ ó ní wípé láti ìjọ tó ti wá sọ̀rọ̀ yìí gbogbo ẹ̀yin tẹ́lẹ́gbẹ́ Tìjàníyà lérí tó ṣe pé ẹ máa rí àwa yìí ní rí bí ìgbà tó bá jẹ́ ọ̀tá Tìjàníyà táwọn èsì ìsọ̀tá Tìjàníyà ẹ máa sọ gbogbo ìgbà Tìjàníyà lè mí tí sì ní àìjẹ láíláí Tìjàníyà ni mí tí sì ní àìjẹ gbogbo olúwa yẹmu alọ́ta lẹ́yìn tẹ́lẹ́gbẹ́ Tìjàníyà lérí ààrẹ nìkan lóye kó jáde kẹwàá sàlàyé ntẹ́ ìfinijọ́ ọmọ náà kẹwàá sàlàyé tí bàbá mufti lọrin tí wọ́n bá jáde lérí ọ̀rọ̀ yìí káwá kiri rẹ̀ wọn ò sí dá o òdodo lẹ́gbọ́n tí wọ́n bá jáde lérí irú ọ̀rọ̀ yìí because àwọn tẹ́lẹ̀ fi sọ́dọ̀ wọn ẹni wọ́n ti pè yín lọ́mọ náà yo ẹni wọ́n ti pè yín kèfèrí àbí àwọn náà kọ́ lẹ́ńkọ́ wọn kọ̀ọ̀kan tẹ́ sọ fáwọn fáǹsì yín wọ́n ti wá pè yín lọ́mọ náà báyìí kí ló dé tẹ́ mú àwa táyì sọ̀tà yín tẹ́ mú wa lọ́tà kí ló dé tẹ́ mú àwa tó yẹ pé àjọjẹ́ kan náà tó ṣe pé kò sí ní tá à ń dáàbò bò tó ta yójú ọ̀nà tó jọ pa wápọ̀ tí ń jójú ọ̀nà òdòdó ọ̀nà tó dáa kí ló dé tẹ́ ra wà ní ìlú ọ̀tá èyí ọkùnrin kan tí mo play fídíò rẹ̀ ń jóni tó gbókọ̀ mi síbi prógámù tó bú mi kọ́ọ̀ náà jáde kó wá sàlàyé kó wá kọjú àwọn sàlàfíà báwa ti ń kọjú wọn ṣe bólóhun nímọ̀ èmi sọ fún ọ pé nǹkan kan ò sí lérí rẹ̀ ọlọ́nímọ̀ ọ sọ pé bẹ́ẹ̀ mi ó ti tú Kùránì kọ́ tu mo sọ pọ́ tutukutu wọ́n lọ tutukutu ìtukutu lọ́ọ̀tì tú èmi ó tú àlù Kùránì tú bá tì ní fún ọ nínú Kùránì èyí sì prúfù ẹ̀fọ́ pẹ̀lú kéwù yàtọ̀ sí ọ èyí fi kéwù prúfù ẹ̀fọ́ sí bí mo fún ọ jà ní jíìsì mo ní kọ́ tú alam nashara laka sadrak mo ní kọ́ tú bẹ́yà tú ọ rí pé tọ́ ọba tú èmi ó tú bá mi èmi ó wá fi mọ̀ prúfù ẹ̀ fún ọ èyí fi náwù prúfù ẹ̀fọ́ èyí fi sọ́fù èyí fi bàlágà prúfù ẹ̀fọ́ èyí fi sọ́fù prúfù ẹ̀fọ́ ìwọ wá tú bí wo ṣe tú kọ́ wá fi ìmọ̀ kọ́ fi prúfù ẹ̀ kí gbogbo ayé ká ọ̀dà sáà ní tí ń tún bó ti rí nu ìrọ̀ lásán gbogbo tẹ́ ń sọ yẹn sọ takhaminan wa kadhiban wa iftira'an wa kadhiban àwọn ọ̀rọ̀ yẹn la sọ pé kẹ́ ẹ gbé jù sílẹ̀ gbogbo nta bá sọ nínú ọ̀rọ̀ ẹ jẹ́ kó jọ̀rọ̀ mímọ́ ṣe bí tán pé ìta sọ fún yín nù ilẹ̀ sọ wá dọ̀tá sí níjọ́ tí Maulana Mudirul Markaz adamallahu afiyatahu wa dawlatahu wa ayatahu níjọ́ tí wọ́n ti ṣe dìfáwù fún tasawufu bọ̀ mélòó nù yín ló jáde tí wọ́n kọ̀ dára wọn lérí iṣẹ́ tí wọ́n ṣe àmájọ́ tí wọ́n sọ àwọn ààyè tí ń bẹnu tasawufu ẹ wo bí gbogbo yìí ti fò jáde ọmọ àlè lọ́pọ̀lọpọ̀ yìí mo fọlọ́n sẹ́yìn kò sáyẹ mẹ́rin tẹ́yìn gẹ́gẹ́ fúnra yín tẹ́ mọ̀ pé ó láyẹ ẹ̀yin gẹ́gẹ́ fúnra yín ẹ mọ̀ pé àwọn ayé ń bẹnu tasawufu tí ń kọ́dọ̀ tí bá tí gbogbo èèyàn fi wọ́n rò yí pé ṣé bí súfì ṣe rí nì sí súfì ó sì rí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn tán ṣe súfì tòótọ́ tán ṣe súfì òdodo àwọn tán ṣe súfì òdodo súfì tòótọ́ tí súfì ò rí bẹ́ẹ̀ tasawufu ìbádà ni àtàfáàní fil ìbádà kéèyàn tán sínú sílọ̀ eré tí wọ́n gbé tasawufu lẹ́nu àtàbùdà lọ́à ka'annaka tarahu kọ́ ọmọ sílọ̀ bí ìgbà tẹ́ni tó ń sìn wò tọ́ ní fi ó bú ọ tọ́ ní fi ó rí àṣìṣe rẹ bí ìgbà téèyàn wà níwájú pẹ́sidẹ́ntì tó wá bẹ ní sẹ́ pé ká máa ṣe bí yóò ti káràmásìkì rẹ̀ ìwájú rẹ̀ mú wa o kó má rìmí ní ìpè ìṣiṣẹ́ yìí dáadáa téèyàn káràmásìkì sẹ́nà téèyàn farabalẹ̀ ṣe téèyàn ṣe bó ti tọ́ téèyàn ṣe bó ti yẹ ètí ń jẹ́ tasawufu nù àtàbùdà lọ́à ka'annaka tarahu kọ́ sí lọ́n bí ìgbà tí ọ̀hún rí ọba tí ń sìn tọ́ ń sìn wa in lam takun tarahu fa innahu yaraka kọ́ wa máa ta káyálà yìí pé lóòótọ́ yìí tiẹ̀ wá rọ́lọ́ àmọ́ ó nàjú máa báyìí tí ń wò mí ìsìn bẹ́ẹ̀ ni kọ́ sí sin lọ́n ní ti ń jẹ́ tasawufu nù àwọn òsínú àwọn tí wọ́n yọ tasawufu kò nínú Islam tasawufu sínú àwọn tí wọ́n yọ tasawufu kò nínú Islam torí bẹ́ẹ̀ ìyàbá ti yọ tasawufu kò nínú Islam ọyọ erigun kan gbòógì tó tóbi lọ yọ kò nínú Islam huwa alladhi ba'atha fil ummiyina rasulan minhum yatlu alayhim ayati wa yuzakkihim wa yu'allimuhum al-kitaba wal hikma wa in kanu min qabli lafi dalalin mubin kí ni wọ́n pè ní tasawufu tazkiyatun nafsi ibẹ̀ nǹkan mo bá wa lónìí ibi mo bá wa lónìí ó ń gẹ́gẹ́ ní àwọn sàlàfíyà al-ashqiya àwọn eléri bú ẹ̀dá tó já sí pé àwọn gan ẹni ṣàyàtì tí wọ́n dìde nílẹ̀ Yorùbá lónìí tí wọ́n ba ìsìlámù ilẹ̀ Yorùbá jẹ́ kí ló dé tí wọ́n jòkó kí wọ́n péjọ kí wọ́n wájọ bíra wọn láàrin ara wọn wípé ẹ wá o ẹjá fojú inú wo tó tọ́ gbogbo àwọn bàbá àtànátà ń pè kèfèrí àwọn ni wọ́n mọ̀ wẹ́ gbogbo àwọn tí ń jáwọn ẹlẹ́bọ sínú ìsìlámù
àwọn ni wọ́n wí àwọn ẹlẹ́bọ sínú Islam tó fi débi tó dé lónìí tí mùsùlùmí fi ń jẹ́ majority tí wọ́n yí ṣe minority nílẹ̀ Yorùbá ǹjẹ́ àwa ń fi ń kún ni àbá ń yọkù ọmọ wèrè eníṣẹ̀ṣe tí ń hájá mọ̀ yín tí ń dájúkọ yín tí ń hájá mọ̀ yín lónìí a gbọ́ pé lọ́dọ̀ ẹ̀yin sàlàfíà náà ló ti kéwù ọ̀dọ̀ yín ló ti kéwù ẹ mú ẹnìkan jáde tó kéwù lọ́dọ̀ àwọn tẹ́ ń pè ní Sufi torí gbogbo àyí Sufi ni wá ẹ wá mú ẹnìkan jáde tó kéwù lọ́dọ̀ àwọn tí ẹ ń pè ní Sufi tó padà wá lọ lè dé ń ṣẹ̀ṣẹ̀ ibi tẹ́ ti máa pẹ́ dànù àbí irú àwọn tí bàtà ìlú nǹkan kéwù bá dẹ̀ tó kọrin fún Muftahu Ojo ní ìgbà tó bá bá dẹ̀ ìwé eléyìí kò lè padà di aláṣìṣe pẹ̀lú irú tó kọ lórin tí orin tó kọ ní tó ti ṣe tẹ̀kìdírù irú tí ń bẹ lára rẹ̀ ní mímọ́ mélòó náà kí ó mélòó ló yé bàtà yìí táwọn àdéhùn wákìí ìwọ̀n pa àkẹ́kẹ́ màláṣán níbi orin sí orin nu ìwọ́n náà ọmọ sí fàájú pé ọ̀n pa àwọn ọmọ ní kéwù sí ẹrù kéwù tẹ̀ ń pa àwọn ọmọ a ní ẹ bẹ̀rù Ọlọ́run ẹ wá wo bọ́lọ̀ ti sọ̀rọ̀ àwọn ànábì Ọlọ́run nígbà tọ́lọ́run náà kálukú wọn síjọ rẹ̀ Ọlọ́run kọ́ sọ nípa ànábì Nuh alayhi salatu wassalam Ọlọ́run sọ nípa ànábì Nuh a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim Ọlọ́run ní kadhabati qawmu Nuhin lil mursalin àwọn ìjọ ànábì Nuh wọ́n pe àwọn òjíṣẹ́ táwọn Ọlọ́run rán sí wọn pè wọ́n nírọ́ èsì qala lahum akhuhum Nuh ẹgbẹ́ bọ́lọ̀ sí wí o nígbà tó ọmọ ìyá wọn tí ń jẹ́ ànábì Nuh nígbà tí ń sọ fún wọn pé Allah tẹ̀tẹ̀kú kéde ẹbẹ̀rẹ̀ Ọlọ́run ẹ páyọ̀ Ọlọ́run tọ́lọ̀ ní ẹjá sí inni lakum rasulun amin ẹ wo ọ̀nà tọ́lọ̀ ní ànábì Nuh fi bá wọn jọ rẹ̀ sọ àwọn kèfèrí àsìkò ànábì Nuh tá bá dá ìjẹ́ kèfèrí wọn tá dá sọ́nà mẹ́wàá àwọn ti sí kò dá kan bẹ́ ma dhalika la yatashaddad alayhim nabiyyuna Nuh alayhi salatu wassalam ọ̀nà tẹ́yìn gbà mú dáwà yìí ànábì Nuh mú bẹ́ Ọlọ́ni ìsìnkọ́lẹ̀ láwọn àhóhùn no nígbà tọ́mọ ìyá wọn tí ń jẹ́ Nuh tí bá wọn sọ̀rọ̀ gbó ẹ̀yin ẹ̀rẹ́ ní bọ́dì lọ́mọ ìyá yìí tẹ́ẹ̀dẹ́ rí àwọn mùsùlùmí tẹ́ẹ̀jọ kírun tí wọ́n bá ti jẹ́ sálàfíà kan gé sókòtò kírun gbẹ́sì ṣe yàkìtì ẹ̀rí wọn lọ́mọ ìyá yìí ẹ wo bọ́lọ̀ ti lò fún ànábì Nuh àtàwọn ẹlẹ́bọ̀ ìgbà tá ànábì Nuh tó wá bá wọn sọ̀rọ̀ ó ní Allah tẹ̀tẹ̀kù tó lé tẹ̀ ní bẹ̀rù Ọlọ́run inni lakum rasulun amin òjíṣẹ́ ni mí òjíṣẹ́ tó ṣe fọkàn balẹ̀ sí ni mí kìí sọ òjíṣẹ́ tí ó sọ yín nù ọ̀nà bẹ́ẹ̀ lẹ́gbàá sí dáwà yìí pàápàá jùlọ Muftahu èrí ẹni tó fọ́nú tó láyé níbi ìṣòlógún dáwà rẹ̀ mo fọ́lọ́ mo fi búra èrí ẹni tó fọ́nú tó níbi dáwà rẹ̀ yóò sì àyà tìpòlò báyìí sẹ́rí kéré ni tí ó ma wílẹ̀ ní èdè lẹ́nu kọ́ dúó sí wo kọ́ sí máa pa àṣẹ fún Olúbàdàn pé wọn ò ní sọdún olóòlù lọ́dún tí ń bọ̀ ọdún tí è sọdún lé bàbá rẹ̀ torí kí n má sọ ọdún tí è sọdún ìlú rẹ̀ because ìlú rẹ̀ tá à ń sọ yìí náà ọ̀ lẹ́nu ọ̀sìn lágbára kí wọ́n má ṣe kẹ́kẹ́ kọ́ ní ká má sí ká tó wá sọ pé Ìbàdàn ẹ̀yin fọwọ́ òfin bọ̀ ẹ ti kọ́ ní lọ́yà yẹn kalẹ̀ lọ́yà yìí ní ọ̀wà lọ lè sọ fún Olúbàdàn yìí pé ọdún tẹ́ máa ṣe wọn ẹgbọ́dọ̀ sí ẹgọ̀ gan fọlọ́sẹ̀ ẹgọ̀ lànàbì Nuh. jọ̀wẹ́ ṣe àkíyèsí láti subscribe fi like sílẹ̀ àti tẹ àròsọ bell fún àwọn ìmọ̀ràn tọlọ́fìn. Assalamu alaikum wa rahmatullahi.